àṣírí ilé mà tún le koko àṣírí ilé tún gbẹnu tán ẹ̀yin èèyàn ǹjẹ́ ẹ jẹ́ màṣírí tó wà nídìí bí ààrẹ Bọ́lá Tinubu bó ṣe fẹ́ràn MC Oluomo tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ṣe wípé ọ̀rọ̀ Oluomo máa ń kà lára ní gbogbo ìgbà ẹ bá ń wá nǹkan fìdílé ẹ tún wá gbọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ Alhaji Najim Yasin tó jẹ́ ọ̀gá àgbà àwọn awakọ̀ tó jẹ́ former president ẹgbẹ́ Nurtw tẹ́lẹ̀ rí ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ìbáṣepọ̀ tó wà láàrin MC Musiliu Akínsànyà àti ààrẹ Bọ́lá Tinubu ìbáṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì tọ́pọ̀ fi ń wò pé bóyá ó ṣeé ṣe kó jẹ́ wípé MC Oluomo san owó tó tó 150 million naira láti fi ra ipò national president tọ́wọ́ ẹ̀ tẹ̀ nísìnyí ó ní agbára kí ni ọ̀rọ̀ tó wà nídìí bí ààrẹ Bọ́lá Tinubu ṣe fẹ́ràn Oluomo Alhaji Yasin wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ nínú fọ́nrán yìí irú oore wo gan ni MC Oluomo gan ṣe fún ààrẹ Bọ́lá Tinubu tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ṣe wípé ọ̀rọ̀ rẹ̀ ó máa ń sábà ń ká ààrẹ Bọ́lá Tinubu lára ni pẹ̀lú gbogbo làkọjá torílẹ̀-èdè yìí ń là kọjá tó ṣe wípé ẹrù orílẹ̀-èdè gan ó fẹ́ wúwo tó bẹ́ẹ̀ gẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ìkóyan MC Oluomo kéré kí làṣírí tó wà ń bẹ̀ mo kí yín káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television bẹ́ẹ̀ bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook ẹ máa bá mi like fọ́nrán yìí ẹ máa bá mi share kó máa lọ káàkiri ó yẹ jẹ́ àjíjọ wo fọ́nrán yìí kẹ́yìn náà bá mi fi èrò tiyín nípa ìsí comment. tí èèyàn bá súnmọ́ síwájú èèyàn mọ̀ pé olórí tó yẹ kéèyàn ó tẹ̀lé ni lọ́wọ́ torí gbogbo ẹni tí ó bá mọ̀ pé èèyàn ṣe nǹkan fóun kóun ó dẹ̀ san lẹ́san irú ẹni bẹ́ẹ̀ tí ó dẹ̀ gbàgbé and àpèjúwe tí máa dẹ̀ ṣe yìí fún mi èmi o ẹ̀yà síwájú lèmi wà. èwo ni pé fìlà rẹ̀ lálẹ́ tó dé yìí. pẹ̀lú bí mo ṣe sọ. lápèjúwe kan tó ẹ fẹ́ ṣe. àpèjúwe tí mo fẹ́ ṣe àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́. ẹ̀yin Alhaji Musiliu Akínsànyà MC Oluomo mo fẹ́ fi ṣàpèjúwe. wájú pè mí. wọ́n láàrẹ Bọ́lá Tinubu pé àwọn. ọmọ yẹn lọ sí state chairman lẹ́kọ̀ọ́. ààrẹ ní pé kán fi MC ṣe chairman Nurtw lẹ́kọ̀ọ́. rọ́dọ̀ wọn padà lọ bá wọn wọ́n wá ní jẹ́ kí n sọ fún ẹ ntọ́ ọmọ yẹn ṣe wọ́n ṣe kankan fún mi ọdún tí wọ́n ṣe tí mi náà tèmi náà fi rí pé àbí kí n san wọn lẹ́sìn. ǹjẹ́ èèyàn ń tẹ́tí gbọ́ ṣe ń gbọ́. ní wípé ìgbà tí mo wà ní gọ́vùnà Èkó àwọn pẹ̀lú Ọbásanjọ́ tẹ́jọ́ ní wàhálà láàrin ara wọn tí wọ́n seize allocation wọn wọ́n fi ránṣẹ́ sí Èkó tí wọ́n withdraw gbogbo security wọn bí àwọn ọmọ ẹ̀ ní wọ́n sùn lẹ́nu ní Alhaji Musiliu MC Oluomo pẹ̀lú àwọn boys wọn sọ security fáwọn. Allahu Akbar. wọn náà wá rí i pé nítorí náà fi lè san lẹ́sàn náà ni pé lójú ọ̀nà tí wọ́n wà yẹn àwọn náà lè tẹ́rìn àbí kan wọ́n náà bí wọ́n ṣe ga. àwọn náà sì máa ga ń díẹ̀ báṣíwájú ṣe gbọdọ̀ ṣe rí nù. ọkàn mi sọ fún wọn bàbá àṣìwájú ni. ẹni tí yóò gbàgbé àná wọ́n wá WhatsApp Abuja mo wá lọ bá wọn mo ní excellence mo wá bá yẹn náà Yasin sóòdì sẹ́ni mo ní kò ṣe. ní wọ́n wá ní pé nítorí wọn wá bẹ́ẹ̀ sí náà pé ẹ̀ sí náà ní nípa ọ̀rọ̀ ọmọ ẹ̀ wọ́n sọ wípé wọ́n wá bẹ̀yìn ni kí ẹni tó wà ńbẹ̀ jẹ́ kó parí second term. ìyẹn former chairman àwọn àgbẹ̀dẹ táwọn èèyàn sọ wípé MC Oluomo yàn jẹ. wọ́n sọ fásiwájú pé àwọn ṣe. ṣàlìkó Oluomo ò dalẹ̀ àgbẹ̀dẹ ẹ̀yin tẹ́ mọ ọkọ tẹ́ ń sọ. Allahu Akbar. tẹ́ Oluomo dalẹ̀ àgbẹ̀dẹ ṣàlìpá àgbẹ̀dẹ ló táwọn ẹ̀ pé. kọ́lẹ̀lẹ̀ adé òní láàrin mi pẹ̀lú ẹ̀ ọdún mélòó lẹ́ẹ̀mọ́ ló mọ lọ́dún mẹ́rin ọlọ́lọ́ ò ní pa wá ọdún mẹ́rin sì pé ó kù 4 days sí máa kúrò lọ́fíìsì ní around 4:30 bí mo ṣe rí kọ́ọ̀lù àtiwájú nù. Allahu Akbar. Yasin ṣé ń gbọ́. mo ní excellence tí o mọ̀ pé mi ẹ̀ ládé òun. akẹ́
ó dákẹ́ ni mo ní ó ti gbàgbé àdéhùn ni mo ní mi gbàgbé àdéhùn sá. àbá tí wọ́n ti ẹni tó ṣoore fóònù ìyẹn sí Olúọmọ. yàmà nù ẹ kó tó lọ ọdún mẹ́rin ti pé. la ilaha illallah. mo wá ní pẹ̀lú gbogbo ẹrù ayé tí bàbá ẹrù tó gbàgbé àwọn ọmọ wọn yẹn. la ilaha illallah. ní tèmi o ẹni tèmi ò tẹ̀lé ni. Allahu akbar. Àbẹ́rí pé ó ní agbára eléyìí túmọ̀ sí wípé ààrẹ Bọ́lá Tinubu wọ́n fẹ́ràn MC Oluomo látàrí oore mánigbàgbé t'Oluomo ṣe fún wọn nígbà kan pàápàá jùlọ ọlá wípé ààrẹ Tinubu náà jẹ́yàn kan tó ṣe wípé wọn ì gbàgbé oore wọn tètè gbàgbé oore bí èèyàn bá ṣe wọn lóore wọ́n máa ń find it difficult láti gbàgbé olóore gẹ́gẹ́ bí ohun tí Alhaji Yasin tí wọ́n ṣàlàyé yìí wọ́n jẹ́ àmọ̀ pé oore mánigbàgbé t'Oluomo ṣe fún ààrẹ Bọ́lá Tinubu ó ní dúró tì wọ́n lásìkò tí wọ́n ní ìṣòro pẹ̀lú ààrẹ Ọbásanjọ́ ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ọ̀rọ̀ yìí lágbára ọgbẹ̀nu tán ò lè kéńkà ṣùgbọ́n ṣá ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn tó fi wo ọ̀rọ̀ yìí ojú wo lẹ́yìn tó fi wo gbogbo ọ̀rọ̀ ẹ máa bá mi sọ opinion tiyín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa bá mi like ẹ máa bá mi share kó máa lọ káàkiri ká tún pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun.